A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Adelé olùṣirò àgbà àná fún ìjọba àpapọ̀ Anamekwe Nwabuoku ti ń bẹ̀bẹ̀ pẹ̀lú adájọ́ James Omotosho láti ilé-ẹjọ́ gíga ìlú Àbújá wípé kí ó fún òun lákòókò díẹ̀ sí i láti fi dá owó ìlú tí wọ́n ní ó kó mì padà. Nwabuoku àti akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ fi ẹ̀sùn kàn Felix Nweke ni wọ́n ń kojú ẹ̀sùn oníkókó 11 tí iye rẹ̀ wọ $1.6 billion. Agbẹjọ́rò fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Etele Iheanacho ni ó ń bá wọn ṣẹjọ́. Wọ́n ní àwọn wọ̀nyí ṣe ẹ̀sùn yìí nígbà tí wọ́n ń sìn gẹ́gẹ́ bí adarí ìṣúná àti ìṣirò ní Ministry of Defence láàrin ọdún 2019 sí 2021. Nwabuoku ni wọ́n yàn gẹ́gẹ́ bí adelé olùṣirò àgbà ní 20 oṣù kẹrin ọdún 2022 lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari lẹ́yìn tí wọ́n ní kí olùṣirò àgbà Ahmed Idris lọ rọ́kúnlé lórí ẹ̀sùn owó jìbìtì $100 bílíọ̀nù. Lẹ́yìn èyí ni wọ́n yọ ọ́ nípò nínú oṣù keje ọdún 2022. Nígbà tí wọ́n ka ẹ̀sùn yìí síta lánàá ni afẹ̀sùnkàn rọ ilé-ẹjọ́ kí wọ́n dá ìgbẹ́jọ́ dúró títí di ọjọ́ mìíràn tí yóò ti san owó ọ̀hún padà. Agbẹjọ́rò fún Nweke Emeka Onyeka sọ fún ilé-ẹjọ́ wípé ìgbésẹ̀ tuntun mìíràn ti jẹyọ lórí ẹ̀sùn ọ̀hún. Ó ní oníbàárà òun ti gbé ìgbésẹ̀ láti yanjú ẹ̀sùn. Ó ti san púpọ̀ nínú owó tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ rẹ̀ padà fún àjọ EFCC. Bákan náà ni afẹ̀sùnkàn kejì náà ti ń gbé ìgbésẹ̀ láti yanjú ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn ìbálòpọ̀ àti ìjìyà abẹ́lé ti rán ọ̀gbẹ́ni oníṣòwò kan ẹni ọdún 24 Olúwafẹ́mi Aṣèkejì lọ ẹ̀wọ̀n gbére látàrí ìbálòpọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ọmọ ọdún 12. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ àjọ Lagos State Domestic and Sexual Violence Agency tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ni àfihàn yìí ti jẹ jáde. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé adájọ́ Abíọ́lá Ṣọládòye fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni afẹ̀sùnkàn jẹ̀bi ẹ̀sùn oníkókó 3 tí ó dá lórí ìbálòpọ̀ tipátipá. Èyí ló mú adájọ́ rán lọ ẹ̀wọ̀n gbére. Lára àwọn ẹlẹ́rìí láti rí ìyá afẹ̀sùnkàn, bàbá rẹ̀ àti àbúrò rẹ̀ lọ́kùnrin. Ọmọdébìnrin tí í ṣe ọmọ ọdún 14 yìí báyìí jẹ́rìí nílé-ẹjọ́ wípé òun wà ní ọmọ ọdún 12 nígbà tí bàbá rẹ̀ jábàálẹ̀ rẹ̀ ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2020. Lẹ́yìn tí ó mutí yó ni ó pa á láṣẹ fún un kí ó wọ inú yàrá kí ó sì sùn gbalaja sí orí ibùsùn. Ó ní bàbá rẹ̀ bọ́ gbogbo aṣọ rẹ̀, bá a ní àjọṣepọ̀ kí ó tó wá ṣe àkàálẹ̀ fídíò tí ó fi ṣẹ̀rù ba ọmọ yìí wípé òun á fi ìhòòhò rẹ̀ hàn gbogbo ayé bí ó bá sọ ohun tí ó ṣẹlẹ̀ fẹ́nikẹ́ni. Ọmọ yìí fi kún wípé bàbá rẹ̀ pa á láṣẹ kí ó mu omi iyọ̀ lẹ́yìn tí ó bá ní àjọṣepọ̀ tán. Ọmọ yìí ní bàbá lérò láti pa òun bí òun bá wí fún ẹnikẹ́ni. Kì í sì ṣe ìgbà àkọ́kọ́ rèé tí yóò bá ní àjọṣepọ̀. Adájọ́ ní àyẹ̀wò ní ilé ìwòsàn ṣe àfihàn wípé wọ́n ti gba ìbálé ọmọ yìí ní tòótọ́. Adájọ́ ní ìwà ẹ̀gbin afẹ̀sùnkàn sí ọmọ bíbí inú rẹ̀ yìí lòdì sófin àdáyébá tí kò sì ṣeé gbọ́ sétí. Ìyá afẹ̀sùnkàn náà ṣàlàyé wípé òun dé láti ibi okòòwò ni òun ṣàkíyèsí ohun àjèjì lára ọmọ rẹ̀. Èyí ló mú wádìí ohun tí ó ṣẹlẹ̀. Ọmọ yìí sì fi àṣírí ọ̀rọ̀ náà sí i lọ́wọ́. Ìyá ní lẹ́yìn èyí ni àfisùn wáyé ní àgọ́ ọlọ́pàá Mẹ́ran kí wọ́n tó fi ọwọ́ ṣìkún òfin mú afẹ̀sùnkàn. Afẹ̀sùnkàn bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn. Ó ní òun kì í bá wọn gbé ṣùgbọ́n òun á máa yọjú sí ilé àwọn òbí rẹ̀ ní ìgbà tí ó bá wù ú. Nígbà tí ó ń gbé ìdájọ́ kalẹ̀, adájọ́ Ṣọládòye ní Aṣèkejì jẹ̀bi ẹ̀sùn. Lẹ́yìn tí ó rán lọ ẹ̀wọ̀n gbére ni ó pàṣẹ kí wọ́n kọ orúkọ rẹ̀ sínú ìwé àkọọ́lẹ̀ ìtàn ìpínlẹ̀ Èkó. Bákan náà ni a gbọ́ wípé ọwọ́ òṣìṣẹ́ ọgbà ìwà àtúnṣe bá arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Precious Yusuf níbi tí ó ti ń gbìyànjú àti fàyàwọ́ egbògi olóró wọlé fún ẹlẹ́wọ̀n kan ní ọgbà ẹ̀wọ̀n Kùjé ní ìlú Àbújá.
àfúrásì yìí ni ó díbọ́n bíi àlejò sí ọ̀kan nínú àwọn ẹlẹ́wọ̀n kí ọwọ́ tó bà á níbi wọ́n ti ń yẹ ara rẹ̀ wò lẹ́nu ọ̀nà àbáwọlé ọgbà ìwàtúnṣe. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ẹnu agbẹnusọ ọgbà ìwàtúnṣe Adamu Duza ni wọ́n ti ṣàlàyé wípé inú abọ́ oúnjẹ ni arábìnrin yìí tọ́jú egbòogi yìí pamọ́ sí. Obìnrin yìí jẹ́wọ́ wípé wọ́n rán òun láti wá yọ̀ǹda egbòogi olóró yìí ní ọgbà ìwàtúnṣe. Wọ́n ní adarí àgbà ẹ̀ka Àbújá Ibrahim Usman ti darí kí wọ́n yọ̀ǹda obìnrin ọ̀hún fún àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA fún ìwádìí àti ìdájọ́. Dusa wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí ó bá ní irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn kí wọ́n lọ jáwọ́ nítorí àwọn ti wà lójúlalákàn fi ń ṣọ́rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ga jùlọ the Supreme Court ti pa á láṣẹ wípé láti ìsinyìí lọ kí àwọn gómìnà ìpínlẹ̀ yẹra kúrò nínú owó tí ó wà fún 774 ìjọba ìbílẹ̀ tí ó wà lórílẹ̀-èdè. Ilé-ẹjọ́ ní bí ìpínlẹ̀ ṣe ń darí owó ìjọba ìbílẹ̀ kò bá òfin mu. Nínú ẹ̀sùn yìí ni agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ tí í ṣe mínísítà fún ẹ̀ka ìdájọ́ Láti ti béèrè fún àkóso gbogbo owó àwọn ìjọba ìbílẹ̀ lórílẹ̀-èdè. Nínú ìdájọ́ ni adájọ́ Emmanuel Agẹmọ ti sọ wípé àwọn gómìnà ìpínlẹ̀ kò láṣẹ láti ṣàkóso owó tí ó wà fún ìṣèjọba ìbílẹ̀. Wọ́n ní àwọn ni kí wọ́n máa ṣe àkóso owó wọn fúnra wọn, kí ìpínlẹ̀ dẹ́kun àti máa bá wọn gba owó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Gbogbo ẹ̀tọ́ tí ó bá tọ́ sí ìjọba ìbílẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa gbà tìkára wọn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ láti ìsinyìí lọ. Bákan náà ni ilé-ẹjọ́ tó ga jùlọ ṣe ìdáwọ́kọ̀ fún ìjọba ìpínlẹ̀ láti má ṣe rọ alága ìjọba ìbílẹ̀ kánsù tí wọ́n bá dìbò yàn lóyè mọ́. Ilé-ẹjọ́ ní àwọn olùṣẹ̀sùn tí í ṣe àwọn gómìnà kàn fi àkókò wọn ṣòfò lásán lórí ẹjọ́ ni. Bí ó ti korò ojú sí ọ̀pọ̀lọpọ̀ ọdún tí àwọn gómìnà ti ń yan àwọn alága jẹ pẹ̀lú bí wọn ò ṣe fún wọn ní àǹfààní àti lè táṣẹ pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Jọkẹ́ Silva ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọkọ rẹ̀ òṣèrékùnrin Olú Jacobs bí ó ti pé ẹni ọdún 82 lónìí 82 years. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni àgbà òṣèré Silva ti kí ọkọ rẹ̀ wípé yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àìpẹ́ yìí ni ìròyìn jẹ jáde wípé Olú Jacob ti di olóògbé. Kíákíá ni àwọn ẹbí rẹ̀ sẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ yìí. Ọdún díẹ̀ sẹ́yìn ni Jọkẹ́ Silva ṣe àfihàn wípé ọkọ rẹ̀ ní ìpèníjà àìlera ìgbàgbé tí onígẹ̀ẹ́sì ń pè ní dementia. Àti ìgbà náà ni Olú Jacobs kò ti farahàn lójútáyé mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.